Ó mà ṣe o, àṣé gbogbo ohun tó ń dán kọ́ ni wúrà. Ó mà tún ti ṣẹlẹ̀ lágbo Nollywood wa nílẹ̀ Nàìjíríà. Ẹ wá gbọ́ ohun tó fa ìjà Ajatuka ń tàgbáàrín láàrin Biola Adebayo àti ọkọ ẹ̀ tí wọ́n fi túká pátápátá. Ẹ wò ó, tí ọgbọ́n bá ti fo ẹ̀ǹkùlé ọlọ́gbọ́n olóye iwájú ìta àgọ̀ ńlá ti bá. Èyí lohun tó fà á tí mi ò fi ń dúró nílé ọkọ, tí gbogbo àwọn ọkọ mi tí wọ́n fi ń kọ̀ mí sílẹ̀, tí mi ò fi lórí ọkọ rárá àti rárá. Fúnkẹ́ Akíndélé ló sọ bẹ́ẹ̀. Ajá tó rí ni tó ti ń jùrù tẹ́lẹ̀tẹ́lẹ̀, tó bá wá rí ni tó ń gbó, ó yẹ ká mọ̀ wípé nǹkan kan wà ńbẹ̀ ni o. Kí ni ó lè fa ìjà? Kí ló lè fa ìtanúná láàrin ọ̀rẹ́ méjì? Big Val ọ̀rẹ́ olúwa jókòtóyè tó jẹ́ gbajúgbajà Nollywood nílẹ̀ wa Nàìjíríà, ṣùgbọ́n tó ti fi òkè òkun tó ti fi ṣe bùgbé lọ́wọ́lọ́wọ́ yìí ló mà ti gbé pẹ́rẹ́gì kan náà pẹ̀lú fáǹsì ẹ̀ ni wọ́n bá ń kó fúnra wọn lóní Gbasgbos. Ẹ wò ó, Gist Entertainment TV ni wọ́n máa ń pè bí o. Tó bá jẹ́ gbà àkọ́kọ́ lélẹ́yìí tẹ̀ ń darapọ̀ mọ́ mi lórí ìkànnì yìí, ẹ dákun ẹ máa bá ń kílíkì lórí subscribe button, ẹ bá ń like ẹ bá ń share, ẹ dákun ẹ bá ń pín kó délé kó dóko dáadáa. Ó yá o, ẹ mú kàlẹ́ towó, ẹ mú kàlẹ́ tọmọ, ká tún jẹ jẹmùkútùn tó wà nínú fọ́nrán yìí. Ó mà ṣe o, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn pàápàá àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ Biola Adebayo tó jẹ́ òǹṣèré orí ìtàgé àti sinimá àti torí àgbàgbé nílẹ̀ wa Nàìjíríà, bákan náà tó tún jẹ́ atọ́kùn ètò Talk to Be lórí YouTube tó sì máa ń ṣe dáadáa gbáà. Kódà ó tún máa ń ran àwọn tí wọ́n jẹ́ actors actress tí wọ́n jẹ́ Nollywood àbí àwọn tí wọ́n jẹ́ celebrities míì ṣùgbọ́n tí wọ́n ń kojú ìṣòro kan àbí míì, a máa ràn wọ́n lọ́wọ́ láti rí wípé ìgbésí ayé wọn ó gún gẹ́gẹ́ bí ìdodo ẹ̀fọn. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n mọ̀ wípé òun gan pàápàá ó ní àdojúkọ tó ń dojúkọ nílé ọkọ, àti wípé láti ọdún tó kọjá ló ti kó kúò nílé ọkọ ẹ̀ nítorí wípé ọkọ ẹ̀ ó ní a máa lu òun ni bíi bàrà, àti wípé látìgbà tóun ti wọlé ọkọ òun lòun ò ti nísinmi, ńlọkàn òun ò ti balẹ̀, lójú òun ni ò ti gbẹ fómi. Ojoojúmọ́ alaalẹ́ lòun máa ń sunkún, kódà ó ti fẹ́ dá àárẹ̀ sóun lára. Biola Adebayo ó ní ẹ wò ó, mi ò kàn sọ̀rọ̀ síta ni, láti ọdún tó kọjá ni mo ti kó kúò nílé ọkọ mi, lémi àtọkọ mi láti jà Ajatuka. Kódà lọ́wọ́lọ́wọ́ bá a ti ń sọ̀rọ̀ yìí mo ti jáwé fún, mi ò fẹ́ mọ́. Ó ní ṣé ẹ rí gbogbo ẹ̀yin fans mi tẹ́ ń sọ wípé eléyìí tí mo ṣe yìí mo jọ yín lójú gan, mo disappoint yín. Ó ní ẹ má bínú o, mo wíṣì wípé kó wọ́ọ̀kì, ṣùgbọ́n níbi tí mo bá dé yìí kọ̀rọ̀ ayé ó sàn ju kọ̀rọ̀ ọ̀run lọ. Orí ìyá rẹ̀ sì rèé, ìyẹn náà tún dà ju orí ìyá rẹ̀ yóò wù ọ́ lọ́run lọ. Biola Adebayo ó ní mo sá àsálà fún ẹ̀mí mi ni mo fi kọ ọkọ mi sílẹ̀. Ìròyìn kan ló gbé jáde lánàá kàṣàgbòà níbi tí Biola Adebayo tó ti ń kí ọkọ ẹ̀ tẹ́lẹ̀ wípé ó kú ọjọ́ òbí, tó tún wá kọ àwọn ọ̀rọ̀ kan àtàwọn ọ̀rọ̀ kan sísàlẹ̀. Kí ló wí? ń kà á sí yín létí gan gẹ́gẹ́ bó ti kọ́ ni o. Ó ní happy birthday to my ex-husband and my baby daddy. I pray that the grace will abound unto you. I pray you will find peace in all yours. May God continue. Ó ní may God continue light your path and bless you beyond your expectation in Jesus' name. Ó wá ní my husband and I have been separated since April last year, but we have decided to maturely and peacefully co-parent our dear son who means everything to us. To everyone that feels disappointed, I'm sincerely sorry. I wished it worked, but it's better to stay alive to tell the story. Ẹ wá wò ó, n tó wá fi parí ẹ̀ ní wípé please keep us in your prayers, Biola Adebayo. Àṣé lóòótọ́ lọ̀rọ̀ Yorùbá tó ní gbà míì àtùpà tí máa ń rìdì ọmọ aráyé tí máa ń tanná fáráyé kì í rìdì ara tiẹ̀ nígbà míì. Biola Adebayo tí máa ń tanná ìdùnnú fún gbogbo àwọn èèyàn, tí máa ń nomijé kúrò lójú àwọn èèyàn, tí máa ń fomijé ayọ̀ síbẹ̀. Àṣé òun gangan fún ara rẹ̀ náà ó ní tí ń bàpò lábẹ́ aṣọ. Kọ́lọ́run ọba mi kó gbàdúrà Biola Adebayo. Àmín o. Àṣẹ ni tí ò bá gbọ́ tẹnu ẹyẹ ẹ̀gà ni ó sọ pé yóò kó ń pàtó lásán. Fúnkẹ́
Akíndélé Jennifer ó ti sọ̀rọ̀ ilẹ̀kùn lórí àwọn ìṣòro àti ìdojúkọ àtohun tó fà á gan-an ní pàtó tó fi ń pààrọ̀ ọkọ bí ẹni pààrọ̀ ẹ̀wù. Kí ló dé tó ṣe jẹ́ wípé kò dúró nílé ọkọ táwọn ọkọ tí wọ́n fi ń filẹ̀ tí ń mú kan lónìí tí ìyún ó kọ́lẹ̀ tí ó tún mú míì lọ́la èyí ó tún kọ́lẹ̀ tẹ́ ẹ bá wò dáadáa ẹ rí wípé ó ti tó bí ọkọ 4 ọ̀tọ̀ọ̀tọ̀ àbí jù bẹ́ẹ̀ lọ tí Fúnkẹ́ Akíndélé Jennifer tó ti fẹ́, ṣùgbọ́n bá a ti ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí kò sí nílé ọkọ kankan nínú gbogbo wọn. Kí ló fà á? Fúnkẹ́ Akíndélé ó sọ̀rọ̀ ilẹ̀kùn ó ní ẹ wò ó èdè èbó ló fi kọ́ o èmi ó sì dín sí yín létí dáadáa. Ó ní if you marry someone who doesn't share the same interests, values and ideology with you, there will always be a problem. That was exactly my case. From the beginning, it felt like we were on different pages, sometimes even in different books entirely. We tried, but we could never truly align. What I valued, he overlooked. What he believed in, I questioned. It was constant conflict between me and them. Constant misunderstanding. Marriage is not just about love, it's about compatibility. You need someone whose mindset complements yours, someone whose goals align with yours, someone who understands where you are going and is willing to walk that journey with you. Without that, it becomes a battle instead of a partnership. I kept trying to adjust, to bend, to understand, but I was losing myself in the process. So I made a decision. I choose peace. I choose freedom. I choose happiness. And to this day, I don't regret it. Fúnkẹ́ Akíndélé Jennifer òun ló sọ̀rọ̀ sí gbòòrò ayé. Àfàìmọ̀ kó má jẹ́ wípé ẹni tí wọ́n torí ẹ̀ nà mí ní ń padà fẹ́ ńlọrọ̀ Fúnkẹ́ Akíndélé ní ó padà jẹ́ nítorí pé ńgbà mo wò ó dáadáa mo rí i wípé Fúnkẹ́ Akíndélé àti bọ̀dá Fẹ́mi Adébáyọ̀ àwọn méjèèjì wọ́n jọ share the same interest ni wọ́n jọ wà ní the same page àti the same book. Ọlọ́run má jẹ́ kí gbéborùn yìí kó ṣe mí bákan jọ kan. Ẹ wò ó bẹ́ẹ̀ ti mọ̀ pé ọ̀rọ̀ ọlọ́rọ̀ kì í máa sábà dùn lẹ́nu tèmi. Kí lẹ̀yin náà rí sí? Kí ló wà lọ́kàn yín? Ó dáa ẹ máa bá ń fi sínú comment section fídíò yìí. Ọ̀rọ̀ burúkú rèé tòun tẹ̀rín amúni ń já amúni ní show station ni èwo ni ò ní bọ́m̀bẹ̀ láíláí. Ṣé bí gbogbo wa pátápátá náà la mọ Big Val Jókòótoyè ọ̀rẹ́ olúwa tóun náà jẹ́ gbajúgbajà Nollywood nílẹ̀ wa Nàìjíríà tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó di wípé ó wá takọ́ṣọ́ sí ìlú òyìnbó tó sì fi ìlú òyìnbó tó fi ṣe bùgbé. Àmọ́ ọ̀rọ̀ kan ló wá ṣe bí ọ̀rọ̀ láàrin òun àti kan nínú àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ tí wọ́n fi ń tàkùrọ̀sọ síra wọn lórí agbágbé. Fáǹsì èyí ló ní wò ó Jókòótoyè èmi ò bẹ̀ ẹ́ sòótọ́ ọ̀rọ̀ tó ò bá rẹ́ni tí ó bẹ̀ ẹ́ sòótọ́ ọ̀rọ̀. Ó ní you got America stay and celebrated it openly without knowing how much shame it was bringing to us and the nation Nigeria. Now, I am so surprised you make content for the same Nigerian you once disgraced. Anyway, it is always your choice. But celebrating another country's card is a shame because after 3 misled generations, your lineage will be lost and heritage gone. Bros, you don dey old o, make adjustments. Ẹ wo ọ̀gbẹ́ni yóò máa dá dúró ń bẹ̀ ó ń kó fún gidigidi ni. Ó ní you were a superstar back then but you choose to enslave yourself for comfort. You were supposed to be a father figure to the likes of Lateef Adedimeji, who's been producing mega movies today, but instead you choose to mock Nigerians with your green card. Enjoy your US and send dollar to family back home. Pẹ̀lẹ́ o. Èèpà lẹ́sẹ̀kẹsẹ̀ tí Big Val náà rí náà ló gbá tó fi yá. Ó ní Káyọ̀dé Abíọ́lá not green card o na blue passport since 2021. Pẹ̀lẹ́ o ọkọ mi, hug the next transformer if e dey pain you. Let me use this post to catch people like you in the comment section and block them
ire o if you want. Big Val nìyẹn àti fáǹsẹ̀ tí wọ́n ń kó fúnra wọn lórí ìkànnì ayélujára. Ẹ ṣáà ti mọ̀ wípé ọ̀rọ̀ ọlọ́rọ̀ kì í máa sábà dùn lẹ́nu tèmi. Ẹ má gbàgbé, ẹ máa bá ń kílìkì lórí subscribe button, ẹ bá ń like ẹ bá ń share, ẹ bá ń pín o kó délé kó dóko dáadáa. Ẹ ní tẹ́ ẹ ní tí ẹ sì ní tẹ̀ kọ́rọ́gọ́dọ́ bíi kọ̀ǹgọ́ọ̀lù lágbàá lọ́wọ́ Ọlọ́run ọba mi.